tóun ti ń sọ̀rọ̀ tóun ti ń pariwo pé kí ló tó ṣe báyìí fún mi kí ló dé kí ni mo ṣe fún ẹ ẹsẹ̀ wo ni mo ṣe oníbi ìyàkọ̀ òun ṣe yọjú nù bá ní ìwọ òjò wá lára gíọ́gíọ́ yìí ṣé o fẹ́ máa dààmú àwọn ẹlẹ́ni tó ń gbádùn ara wọn ni kí ló dé òun bá ní màmá èèyàn bí máa wò yìí èèyàn bí máa wò kí lè wá ṣe ń lé mi ẹ wá da lé mi rú àbí ilé ọkọ tí yóò tó yín gbé bẹ́yìn ṣe fẹ́ máa dá ọmọ yín sílẹ̀ ẹ fẹ́ kí mi dá àwọn ọmọ tèmi sílẹ̀ ìyá ní tó bá dá wọn sílẹ̀ máa tọ́jú wọn èmi la bí máa wò àbí bẹ́ẹ̀ ni ṣé ẹ wo ni ṣe bó o ti ṣe kọ́jú sùkúl kan tó mọ̀ pé ẹ̀yin nìyẹ́ ẹ̀ àbí ṣe ìbéèrè ẹ̀ ní obìnrin yàrá ní ṣé gbàgbé àtọ́jú mi ní bàbá rẹ̀ kó ní láyé ìwé mi ní burúkú yìí. Ní ọkọ mi bá gbọ́ pé àwọn òkè ó lọ́kọ̀ òun bá jáde síta ló bá ní you know I've been warning you I don't want to lay my hand on you only lay your hand on me. O ò ní problem náà ẹni bí táwọn ti pariwo ọ̀rẹ́ òun tó lọ get nǹkan wá ń tà ìyẹn ti ń bọ̀ bí èsì dé ni ẹ bá ní kí ló ṣẹlẹ̀ kí ló ọba drag òun kó bẹ̀ pa ní ó ní díẹ̀ ló kó ọkọ̀ òun fẹ́ náà fún yẹ àti fún yàwó tó bó wálé. Inú wọn wá ní pé wọ office assistance òdìdí home assistance ó fẹ́ break home òun ilé yìí ò lè rí break o lórí tó bá lòsò wàláì ó yà sóòní abo yàgbẹ́ o ò nílé láti break àmọ́ kò sí wàhálà. Ó ní ni ọ̀rẹ́ òun bá sọ pé ṣé o gbádùn ló bá fa àwọn wọlé ṣé o gbádùn ṣá ṣé ó ní àwọn torí àwọn ọmọ ìlú ṣe dúró sí ibẹ̀ ó dúró torí wọn láìpẹ́ torí wọn ló ṣe dúró tí ìṣe pé torí okó ló ṣe dúró síbi ó ò ní lè máa bá wọn jà kí ló ń bá wọn jà fún kí ló ń bá wọn jà fún kí ló ń bá wọn jà fún ṣé wọn ò sọ fún ẹ wípé ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yàfi kó ní sùúrù tó bá ṣọ̀gbọ́n ní ìsìn yìí ó lè má jẹ bó gbàdúrà ní ìsìn ó lè má jẹ ṣáà màgbàjà pé kágbára wọn má káwọ àtàwọn ọmọ ẹ fi wọn lẹ ojú ẹsùn wọn lóṣù yìí tí wọn bẹ̀rẹ̀ sí ń rọ̀ ọ̀dọ̀ ní wọn máa fẹ́ wá sáwà fi wọn lẹ o wọn bá ní òun ò tiẹ̀ lè dúró sínú nǹkan báyìí òun ò lè dúró bá ní wàá dúró náà ni wàá dúró ni o kátìpọ̀ mọ̀ pé nǹkan báyìí lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ni òun ò ní kúrò nílé tóun ti kúrò òun máa rájà dúró síbẹ̀ ó dẹ̀ tí wàá kúrò bẹ́ẹ̀ nísìn kí ló fẹ́ ṣe wọ́n gbẹ kámú ni má jẹ́ kí ọmọbìnrin yìí ó pa ẹ̀ tó gbọ́ láwọn ọmọ ẹ̀ tó ń ṣàwò pé kò sí wàhálà ń bá wọlé ìgbà tó ń wọlé òun sunkún òun gba ṣọ́ọ̀bù òun lọ ìgbà tó ń dé ṣọ́ọ̀bù àwọn èèyàn kí òun ẹ kú oríire o ẹ pẹ̀lẹ́ o ẹ ṣe gbá o ó lóun sọ pé òun ti gbọ́ ó ní yorùbá ní ara òun ò balẹ̀ ṣọ́ọ̀bù ọ̀rẹ́ òun náà ti gba ibi iṣẹ́ tiẹ̀ lọ ó sọ pé òun lọlé o òun sọ fọ́kọ òun gan pé òun máa sun ọ̀dọ̀ ẹ̀ ìgbà tóun explain fọ́kọ òun lọkọ òun ṣe ní pé kóun dúró ó ní so òun lọlé báyìí o tóun bá ti dé ilé o ó pé òun á mọ nǹkan tí òun máa ṣe o bí wọ́n kò ń bọ́kọ òun sọ̀rọ̀ bó tiẹ̀ sọ ọ̀sẹ̀ kan kó wọ́n á lò lọ́dọ̀ ẹ̀ o àbí wọ́n á lò lọ́dọ̀ tòun òun wá sọ pé kó máa lọ kó máa wọrí ó ní ìgbà tóun wá ṣetán tóun close òun kọ́ tó kókò ń lọlé òun tó padà pé tóun bá ti close nígbà tóun close ó náà ti ṣùn ó ní mo jẹ̀ dúró sẹ́nu ọ̀nà inú ilé mi ó ní mo ti wọlé géètì o mo wọnú géètì torí kéde mi wà lọ́wọ́ mi mo ṣílẹ̀kùn mo wọ géètì ó ní mo jẹ̀ dúró sẹ́nu ọ̀nà ilé ó ní àwọn èèyàn jẹ́ wà ní sitting room ó jẹ́ ń bára wọn lájọṣepọ̀ òun jẹ́ ìdúró síta òun jẹ́ ń gbọ́ wọn òun jẹ́ ń gbọ́ bíbí àdá ó lóun wá ń kẹlẹ̀kùn òun wá ní àwọn lágbèjá ẹ ṣílẹ̀kùn àwọn wà ń bẹ̀ o nígbà tí òun gbọ́ wò ó ní wà nípa àmọ́ pé kán dúró síbi kán sàmà lọ síbi woman pastor tó wà lẹ́ńkùlé yẹn pé kán lọ síbẹ̀ ó ní wọn lọ sí ó dẹ̀ wà ń ṣíṣí wọn lọ síbẹ̀ woman pastor tó wà lẹ́ńkùlé náà àwọn iṣẹ́ àtàwọn lò nílé táwọn ti kúrò yẹn àwọn kó síbẹ̀ ibẹ̀ ló wà wọn ní káwọn ọmọ òun lọ síbẹ̀ wọn lọ síbẹ̀ wọn jókòó wọn á gẹ̀ẹ́tì oúnjẹ fún wọn wọn á padà wá òun á wojú òun ò rí wọn yọjú òun wò ibi tó ti fẹ́ wò ó ní òun á ní ṣé wọ́n ń bá wọn sùn lóòótọ́ ni àbí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn tó wọn á gbálẹ̀kùn ó máa jálẹ̀kùn yìí o ló bá ṣílẹ̀kùn àtò ṣílẹ̀kùn òun bá wọn òun bọ́kọ òun tó wọ bọ́ksà òun bá yẹn tó wọ spag bíi àwọn gown tó kọ apá tí ń rìn yẹn tí ò délẹ̀ tí ò dòkè òun bá ń bẹ̀
wọ́n ní òṣì tẹ́ ń ṣe ìṣá òṣì lẹ́ ń ṣe tẹ́ mọ̀ òṣì ara tàmárọ̀yọ̀ lẹ́ ń ṣe tẹ́ mọ̀ wọ́n wọnú yàrá àwọn lọ wọ́n ní àwọn ọmọ mi dà ní àwọn ọmọ ẹ̀ tó filẹ̀ sí níta nígbà tá a dé tá à ń kànlẹ̀kùn tó ṣílẹ̀kùn fún wọn ṣáwọn ọmọ ẹ̀ tó filẹ̀ síta nígbà tá a dé lórí kó wà tí olórí burúkú tó gbé sínú ilé ẹjọ́ ń ṣe òṣì òṣìlẹ̀kùn fún wọn ló bá ní pé ṣé o kí mo sọ fún ẹ èmi ni mo ń dé ọmọ ẹlẹ́kùn fún kó má fún ẹ lésì o tí má tó ọmọ ẹlẹ́ fún ẹ wo ẹni lè máa sọ ẹmí jẹ fẹ́ wàhálà o tó dùn pé olórí burúkú nìsín oníwọ̀ náà kọ̀ ọ́ mo bá kọjú sí fún mi mo gbé fún ẹ ọkùnrin tí ẹwọ́ ẹ bá kọ̀ tí ò lọ́ọ̀kì táyà ni wọ́n ti lọ́ọ̀kì ẹ wá tó wá lè for you ó ṣe lè dáadáa confam ni mo lè immigration wàá gbà ìgbé confam ni kì í sọ̀rọ̀ eré mo bá wọn yàrá wọn lọ yàrá bọ́sítà ojú oorun mo ti ń gbáriwo yé ìwé ọmọ yìí inú ní ogún ọmọ kì í ṣe kò wá kì í ṣoògùn wọn máa sọ ìdógún mọ́mọ́ mi lọ́wọ́ kíní kan mo ní màmá kí má ń ṣoògùn ṣe bọ́ ọmọ yín ni tó ń bára wọn sùn ní yàrá tó lè ti bára wọn sùn mọ́ wọ́n ń bára wọn sùn ní sitting room tá a jẹ̀jẹ̀ tá a kẹlẹ̀kùn ìgbà tá a ń kẹlẹ̀kùn jí àmọ́ gbà tí àbẹ̀rẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí complain pé wọn ò ṣílẹ̀kùn ìgbà ilẹ̀ wá jí ohun mi jí yín bọ̀ ìkẹlẹ̀kùn mi ò jí yín láti wá ṣílẹ̀kùn tí bá ti má tiẹ̀ gbogbo nǹkan lẹ̀kùn ìwọ náà sọ pé wọ́n bára wọn sùn ní sitting room ṣé kí n bọ́ta kí n máa disturb wọn bí tó ti ń ṣeré ìfẹ́ ni ìgbà tí wọn náà fọ́kọ ẹ̀ ṣé eré kan wà tẹ́ ẹ̀ ṣe ni ọkọ mi bá ní ẹ má tiẹ̀ dá nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ kitchen àǹbára aládìsípọ̀ bedroom àǹbára aládìsípọ̀ kódà báńkónì ń gbà mí táwọn bá sùtọ̀ tó bá tọ́ba ní ká ṣeré báńkónì báyìí yóò yọ̀dí báńkónì ni màmá kó fún ìyá kan ní so àsìkò tó náà wà ní ìsìnkú náà gbádùn ọkọ ni ó kájú kó gbádùn ọkọ ẹ̀ ni mi ò torí ẹnìkan dókò ọmọ mi ó kájú kó gbádùn ọkọ tiẹ̀ ni so mọ́ ní lára àwọn junior dà wọ́n ń da tọ́ lọ́wọ́ wọ́n ń da ìtọ́ lọ́wọ́ wọ́n wá pé èlò junior bí ẹ máa bọ̀ wọ́n ti ṣílẹ̀kùn fún wọn wọ́n á wọn àbúrò ẹ̀ wọ́n á bọ̀ ìyẹn wá kí wọn ó kí wà bẹ́ẹ̀ ó kí wọn wọ́n sọ̀rọ̀ lónìí ó ní step mother yín kò kí wọ́n á ní good afternoon ma good evening ma wọ́n á wọlé àwọn ọmọ mi bá wọlé ó bá ní oúnjẹ tí mo ti láti ṣọ́ọ̀bù tó ní mi ìlànà kitchen wọ́n máa lọ fi poison sínú oúnjẹ mi ó ní mo ti láti ṣọ́ọ̀bù bá gbélé ó yẹ máa jẹun àwọn ọmọ mi bá ń jẹun ó náà ti ṣeun gbogbo oúnjẹ lè fa àwọn ọmọ mi jẹ́ ń jẹ́ bá tàjẹ́ jẹun tán òní ok ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ẹ̀sùn yín tó bá ti dọ̀la a máa kẹ́rù wa a máa kó lọ sí ẹ̀yìnkùlé so a lọ dúró síbẹ̀ tá a bá ti dé kò ní máa jẹ́ wàhálà fún wa àti máa wọlé bá ní mommy let's stay here now that place is what happened to that place it's not room and parlour. His room and parlour self there's toilet there, there's everything there. So it's even 2 toilets. There's 2 toilets outside and there's another one in the room. So what is it? No, it's just that. Listen, no, we're not a house girl now. We are not a slave here now. When something happens like this, we have to use our brain. We are going there to stay. Right? Okay, no problem. About checking. Àwọn bá dáhùn ti gbọ́. Nígbà tó di àròjọ kejì mo bá pọkọ wọn bàbá lágbájá èmi àtàwọn ọmọ mi a máa move sí room and parlour self contained tó wà lẹ́kùnlé o wípé ibẹ̀ la máa wà nísìnyí pé pátápátá dé láti ibi iṣẹ́ lánàá yẹn tá a kan lẹ̀kùn tẹ́ ẹ̀ ṣílẹ̀kùn fún wa yẹn ṣe mọ̀ òtútù lè máa wá àwọn ọmọ fòtá ti wà ń bẹ̀ yẹn àní wọn máa disturb ìwọ àti ìyàwó ẹ̀ mọ́ ló bá ní pé no problem pé do whatever you want to do with your life pé ṣé òun ò ní kó má ṣe ní tó bá ti wẹ̀ ṣebí ara lílọ ní so no problem bá ní òkè ẹ ṣé o ó ní àwọn bá kẹrù sí ẹ̀ǹpá àga wà ń bẹ tẹ̀lẹ̀ ní sitting room yẹn àwọn bá kẹrù àwọn bá lọ sínú yàrá àwọn bá wà ń bẹ ibẹ̀ làwọn dúró sí àwọn ń fún bẹ̀ ọ̀rẹ́ òun yẹn náà wá ojú tí òun bẹ̀ àwọn àjọ ṣe àwọn máa rẹ́rìn ẹ̀mọ̀ òun ò rí nǹkan tí wọ́n ṣe ní inú yàrá inú ilé yẹn mọ́ òun ò dá sí òun ò ṣe anything ó ní sàdédé jókòó òun wà ní inú ilé ó ti pé bí oṣù mẹ́ta táwọn ti wà ń bẹ̀ yẹn kò dẹ̀ sí wàhálà mọ́ kò sí ogun mọ́ òun ò ṣe ọkọ òun tó tẹ̀ sọ pé kókó ṣe àìlẹ̀ ń bẹ̀ yẹn ọkọ òun ò ṣe ó ní nǹkan rí tí ìyàkọ̀ wọn á bọ̀ òun ìyá lágbájá ẹ kẹ́rù yín padà sínú ilé o nítorí pé ẹ̀ǹkùlé yìí èmi lọ́mọ mi kọ fún mo dẹ̀ fẹ́ fi rẹ́ǹtì ẹ fẹ́ fi ilé rẹ́ǹtì ó ní
ìyá kan máa sọ fún pé ó fẹ́ fi ilé òun rẹ́ǹtì bí tóun wá lóhùn àpàtó tóun ò ta sí wọn fi rẹ́ǹtì bí tó wà èmi lọ́mọ mi kọ́ fún mo jẹ̀fẹ́ fi rẹ́ǹtì so ẹ padà sínú ilé yín o ọlá pé wọn ò rí òun kó wọn wá nu pẹ́ǹsì mọ́ òun ti gbọ́n kádàrà gbogbo ẹkún yàrá òun lòun ti ń sùn wọn ò rí ọ̀rẹ́ wa ní pé òun bá pẹ̀lú òun pé ìyá kan má ti ṣe báyìí ó bá ní kò sí wàhálà rẹ̀ padà síbẹ̀ òun ò ní padà síbẹ̀ òun ò ní kú ń bẹ̀ ó kú ń bẹ̀ náà ni rárá o mi ò ní kúrò kò sí kó tó fi sọ fún mi ní kúrò eléyìí mi tiẹ̀ ní gbọ́sẹ̀lẹ̀ mi ní kúrò ó ní àwọn bá lọ bí iṣẹ́ mo bá lọ sí ṣọ́ọ̀bù òun nígbà tó di bí ọwọ́ kìíní ọwọ́ ìrọ̀lẹ́ èmi ẹ̀kọ́ ni kó máa lọ lé mi nígbà tó ń délé òun ti bẹ̀rù òun níta wọ́n ti ṣe kọ́kọ́rọ́ òun ó máa jẹ́lẹ̀kùn ní ọba pọ̀kọ̀ òun ọba píkì máa ní ọba lágbẹ́já ẹ̀kúndé tó ń tún wà mọ́mí ẹ̀ tún kẹ́rù síta ó ní I told you that place is for my mom mo ní ó sọ fún mi ẹni tó ní nǹkan fẹ́ lóun kẹ́ ó náà fẹ́ fi rent ó dẹ̀ accept nǹkan fi rent after all wọn ni kọ́kọ́ ní àwọn tí mo fẹ́ náà ó ní ìgbà tẹ́ni tó ní sọ pé ìyá òun ló ní wọn fi rent kí ló ń fẹ́ ṣe ó ní àbá tó kẹ́rù sí òun bá tó kẹ́rù àwọn èrò tó ń fẹ́ tó ní òun kó sínú yàrá àbá tó ń kó sínú yàrá òun ló síbẹ̀ táwọn ọmọ tán ó ṣe díẹ̀ junior káwọn àbúrò ẹ̀dẹ̀ wọn tilẹ̀ kó àwọn àbúrò ẹ̀dẹ̀ bàbá wọn ló máa ń gbà wọn tẹ̀tẹ̀lẹ̀ o mind you mọ́tò méjì làwọn tẹ̀tẹ̀lẹ̀ òun máa ń lò kan dájú wọn ń lò kan ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ló ní pé òun fẹ́ ta ìkan òun fẹ́ lówó ẹ̀fìṣẹ́ wọn kan ó dẹ̀ ló ń ta tòun ló dẹ̀ ta òun dẹ̀ mind pé òun náà ló ra fún un àwọn ọjọ́ bẹ̀rẹ̀ gbogbo kíní láti pèlẹ̀ ni o but ẹ mọ̀ nígbà tí ọ̀rọ̀ ti já sí dòwe ìgbà tó ní ti dòwe báyìí ń kálukú ń ṣe tiẹ̀ lóun ṣàdákẹ́ òun sọ kankan òun wà ní yàrá yẹn padà òun ní àṣẹ ọdún tó máa fẹ́ jà fóun ló jẹ́ kí wọ́n fẹ́ fi ilé yẹn rẹ́ǹtì ìgbà tó máa fi rẹ́ǹtì àwọn guys kan báyìí náà kó wá sínú ilé yẹn àwọn guys yẹn they are 3 in numbers tó jọ ń gbé ẹnìkan ló wá rẹ́ǹtì nínú wọn bàbá mẹ́ta ló jọ ń gbé síbẹ̀ wọ́n ṣàṣe àwọn yẹn bẹ́ẹ̀ pé àwọn ìyàwó ni wọ́n ní bó ṣe dé ẹ̀mọ̀ junior boys ni wọ́n ní báwo ni junior náà ọkùnrin ní ṣẹ̀mọ̀ pé bó ti di boys o secondary school ló ṣì wà so wọ́n máa ń ránṣẹ́ wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ wọ́n máa ń ṣe nǹkan ìgbà kan wọ́n máa ń bá sọ̀rọ̀ wọn ò sọ nǹkan kan